Maria! Talk about the devil. That's devilish spiritualist. Omomummy, I don't understand you. What are you trying to talk about? I want to threaten life in Peluki Jashan. Now I'm a gay economy. Now I'm a gay Urimi. Now I'm a young Ugumi. Maria! Mo kọlu méjèèjì. Wọ́n kí bí tí gbogbo rẹ̀ máa já sí rí. Arábìnrin, kí ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀? How did it happen? Mommy, ẹ̀gbọ́n mi. Can we trust your brother? I'm on my way right now. Ọjà Sam Larry mo lò fún o. Sam Larry dẹ́dẹ́dẹ́. Larry dẹ́dẹ́dẹ́. Mi tó padà bí ẹ fọ́ọ̀mù gan-an ọ̀nà 100% mo dẹ̀ fi ń sí gan-an. Orin tí mo máa ń gbọ́ tí mo máa ń mú happiness wá sínú ayé mi. Wálé mi ní mò ń bẹ̀ kọ́. Ọ̀nà ẹ fọ́ọ̀mù gan-an. Èyí tẹ̀ wà 100% tẹ́lẹ̀. Ọ̀nà 80% lẹ wà lọ́wọ́ mi sìn. Mo já yín sí i. Ọtí Jésù ń pa mí o jàre. Ọtí yẹn náà la wá kiri. Àárín ní gbogbo supermarket. Ọtí Jésù ló wá ń pa yín. Ẹ̀yin ló ń yọ ọtí mu ni.